Akíwa a kú òwúrọ̀, ìròyìn lójú ọjọ́ ló dé sétí gbọ̀ wá. Bàbá Yorùbá on TikTok lóníròyìn wa lówùúrọ̀ yìí. Ṣáájú ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Bobrisky ti padà dé lọ́gbà ẹ̀wọ̀n. Ìròyìn yìí ló dúpẹ́, ló fò, ló ń yọ̀ bí ẹni tá a ṣẹ̀ṣẹ̀ gbéyàwó tuntun fún. Àṣírí ti tú síta pé Bobrisky ò lọ sí ọgbà ẹ̀wọ̀n. Ìròyìn yìí ló kanra gógó bí ẹni tí ọkọ̀ já sétí ìrònà. A dúpẹ́ ó bọ́ sí wa lọ́wọ́. Ẹgbẹ́ APC ló sọ bẹ́ẹ̀. Mo ti ìtorí yín jẹ gbèsè, ẹ tún wá ń jẹ̀rẹsì kù nínú abọ́. Ọkọ ìyàwó kan ló ké gbàjarè níbi ayẹyẹ ìgbéyàwó rẹ̀. Èyí ni àwọn kókó ìròyìn tí a ní fún wa lówùúrọ̀ yìí. Ẹ jẹ́ ká gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Bobrisky ti padà dé láti ọgbà ẹ̀wọ̀n. Ọ̀gbẹ́ni Bobrisky tí a mọ̀ sí èyí tí ó múra bí obìnrin ṣùgbọ́n tí kìí ṣe obìnrin. Ó ti dé o. Ó ní ẹni tí ò lọ́ọ̀kan ò kìí dé. Mo dé. Mo dúpẹ́. Ohun ojú mi rí ẹnu mi kò lè sọ. Ní orin tí Bobrisky ń pa káàkiri Nàìjíríà. Àṣírí ti tú síta pé Bobrisky ò lọ sí ọgbà ẹ̀wọ̀n kankan o. Ìròyìn yìí ló dúró tìkanra. Gbogbo àwọn ọmọ Nàìjíríà ló pariwo síta pé ìjà tó lè máa ṣerú èyí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀gbẹ́ni Bobrisky kò lọ sí ibì kankan o, kò sì lọ sí ẹ̀wọ̀n kankan rárá. Léyìí tí a rí àwọn àtẹ̀jáde àti àwọn fọ́nrán kan tó sọ nípa bí ìrìn àjò náà ṣe lọ. A dúpẹ́ ó bọ́ sí wa lọ́wọ́. Ẹgbẹ́ APC ló sọ bẹ́ẹ̀. Èyí ni ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ní yàjóyàjó nípa ètò ìdìbò tó lọ ní ìpínlẹ̀ Edo pé ẹgbẹ́ APC ló jáwé olúborí lẹ́yìn gbogbo akitiyan ìpolongo ètò ìdìbò náà. Wọ́n sọ fún wa wípé ẹgbẹ́ APC ló jáwé olúborí. Ìròyìn yìí ló gbégbá ọpẹ́ bí ẹni tó jẹ owó bàbá Ìjẹ̀bú. Mo ti torí yín jẹ gbèsè. Ẹ̀tún wá jẹ̀rẹsì kù nínú abọ́. Ọ̀gbẹ́ni arákùnrin kan tí ó ṣe ètò ìgbéyàwó ní ọjọ́ Sátọ̀dé tó kọjá ló sọ bẹ́ẹ̀. Ó ní lẹ́yìn ìgbà tí mo gba owó NAPO, gbowó Palmpay, gbowó Opay, gbowó kódà mo tún yáwó lọ́wọ́ ìyá ìyàwó mi. Ẹ̀tún wá ń jẹ̀rẹsì kù nínú abọ́. Ẹ̀yin ọmọ Nàìjíríà, èyí ò dáa o. Ìròyìn wa kò ní jù báyìí lọ lówùúrọ̀ yìí. Ẹ máa bá wa ká lọ. Ẹ pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀. Orúkọ mi náà ni Bàbá Yorùbá on TikTok lóníròyìn yín. Ó dàbọ̀.